Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Ọlọ́run wá ṣe gíga fẹ́yìn gíga wá ṣùgbọ́n inú tí dédé pé gbàgbé Ọlọ́run níbi tẹ́ gbàgbé ẹ̀ ní wálẹ̀ o. Ẹ tí wọ́n ká jù bẹ̀ lọ. Ìyá yìí pẹ̀lú Instagram rẹ̀ bọ́ọ̀lù péjì ẹ̀. Wọ́n ní àwọn invite all of you. Àwọn àlù wọn. Ọlọ́run yẹn fẹ́ polówó yẹn ni mo lè polówó bẹ̀ látẹ̀ láti. Gbogbo tẹ̀ mẹ́ẹ̀ bá mi kà sí wọn. Ẹ jọ tó ìtọ́ náà. Ọlọ́run fún wọn láàdùn tó ń lọ lọ́wọ́. Àlẹ́bí ní tálá àwọn ìbá ń ṣe gbígbàdúrà lọ sílẹ̀. Gbígbàdúrà yìí lábẹ́jà àbí tọrọ fún yín. Àtọkọ àtìyàwó yín. Àtìyàwó alábẹ́ka àti gbogbo tó dára ẹ̀ méjèèjì jáde. Ọlọ́run ṣe wọn lọ́mọ alẹ́gbàdúrà. Àti abẹ́ká ń ṣàmì. Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ká ìlànà dá. Bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ ìrọ̀ṣubú níbi ìtẹ̀gàdé. Africas million. Ọlọ́run má jẹ́ ìrọ̀ṣubú níbi ìtẹ̀tìgá. Iwájú lọ́la ò máa lọ kò máa ní rẹ̀yìn o. Ọlọ́run má jẹ́ ìrọ̀ṣubú níbi ìtẹ̀gàdé. Ọlọ́run má jẹ́ ìrọ̀ṣubú níbi ìtẹ̀tìgá. Iwájú lọ́la ò máa lọ kò ní rẹ̀yìn. Ẹ bá mi sọ wípé ìlàlí àmọ́ ìṣàwọ̀. Ìlàlí àmọ́ ìṣàlá ẹ̀yìn. Ẹni bá ṣe wọn lábúlé láṣẹ wọn. Àtàlẹ́ kàwé ó lè kàwé. Ṣùgbọ́n nínú ẹ̀dá rẹ̀ tọ́ka sí pé olóore wa ni wọ́n jẹ́ ní bí wọ́n ti rẹ̀ tí wọ́n lọ́dún jẹ́ ìwọlẹ̀ sí abúlé wa. Àìsàn ọ̀gá ìsọ̀rọ̀ ewu Abdulati Fẹ́mi Adébáyọ̀ ẹ máa gbọ́dọ̀ wà tóbi fún wa. Àwọn onígbà alájẹ́lẹ̀ ti rúkọ̀ ọlọ́run wọlé àánú tó ń so orúkọ àánú ọlọ́run